kí gbogbo ara lé orúkọ tèmi ni Alhaji Ibrahim Keulabi Nasiru Sani ọ̀kan nínú àwọn àfáà tí ń ṣe wáàsí ní ojúléṣẹ́ rádíò Tọ́pá pẹ̀lú bàbá wa Yusuf Bọ́lárìnwá ọmọ Akálà nínú Ramadan. Bàbá wa Akálà wọ́n jẹ́ ọ̀kan nínú àwọn àgbàlagbà tí ó yẹ pé wọ́n fẹ́ràn ọmọdé wọ́n sì fẹ́ràn àgbàlagbà. Wọn ò fi ọjọ́ orí wọn fi báyàn ṣe. Gbogbo ẹni tí wọ́n bá sì fẹ́ bá ṣe wọ́n máa ń tètè gbé èèyàn sí ipò tí Olúwa wọ́n máa ń gbéra wọn sípò tó Olúwa bá wà láti fi bá ṣe. Tí wọ́n bá fẹ́ bólówó ṣe wọ́n mọ bí wọ́n ṣe máa ń adapté ara wọn láti fi bólówó ṣe. Wọ́n bá fẹ́ bá mẹ̀kúnnù ṣe wọ́n mọ bí wọ́n ṣe máa adapté ara wọn láti bá mẹ̀kúnnù ṣe. Wọ́n bá fẹ́ bá àwọn àfáà náà ṣe ẹ bá wọn láwùjọ àfáà bí ìgbà pé àfáà làwọn náà. Tí wọ́n bá tó wà láwùjọ fàájì ẹ mọ̀ rí pé ṣé bàbá tí àwọn àwa pẹ̀lú wọn jọ ṣe nísìnyí ṣáwọn náà tún nìyí. Ó ń jásí pé gbogbo ọ̀nà lọ́lọ́run gbà fi pé bàbá ní làákàyè àtòye àtọgbọ́n àti gbogbo òṣèṣí téèyàn fi lè rí lára èèyàn pé eléyìí ọmọlúàbí ni. Ìhà tí bàbá kọ sí mi èmi lè sọ pé èmi ni bàbá fẹ́ràn jù nínú gbogbo àwọn ẹni tí wọ́n súnmọ́ bàbá nítorí pé ìwà tí bàbá kù sí ẹnì kọ̀ọ̀kan ní kálukú mọ̀ fi ròyìn bàbá. Bàbá sì ní believe nínú mi púpọ̀ débi bẹ́ẹ̀ tó fi já sí pé tí wọ́n bá sọ pé ẹnìkan wà àfà bàbá máa ń sọ pé Keulabi ọkàn mi balẹ̀ sí ẹ mo fẹ́ pé kó lọ bá mi ṣàdúrà fẹ́ ní báyìí ó ń já sí pé wọ́n súnmọ́ mi púpọ̀ èmi náà súnmọ́ wọn púpọ̀.